Happy birthday, Mrs. Ganiat Adebisi, the CEO Abebi Foods Limited. Congratulations, ma. Celebrant, we wish you happy birthday. Alhamdulillah, ẹni lórí kádùn yín pé akíkanjú obìnrin takuntakun Alhaja Ganiat Adebisi ẹ máa wọlé máa rọra. Òní ọjọ́ 12 oṣù kẹta láyájọ́ ọjọ́ ìbí yín. Aláṣẹ Abebi Foods Limited tó kárí ayé, a virtuous woman, a wonderful mother, a visionary entrepreneur whose strength and wisdom inspire many. Ìyá mi olóríire, onínúure, afúnimáwòbẹ̀. Èèyàn ò ní bẹ́kún dọ́dọ̀ yín kó má rẹ́rìn jáde. Ẹ kú ọdún ẹ kú ìyèdún. Ìta gbangba làbẹ́wé ajílẹ̀ kege. Kókó lára ọ̀tá le, ẹ ò ní fàìsàn lùgbà. Gbogbo ọpẹ́ sí Ọlọ́run àlá lórí ayé yín àtọmọ yín alálùbáríkà ìbátòlá ọ̀rẹ́ olúwa alábìkẹ́ àdè ọmọ olóríire àdùkẹ́ àbíkẹ́ ẹ ò ní fọdún ìdágbére fáyé láṣẹ ìdùmarè. Alhaja Ganiat ayé ò ní fọmọ dààmú rẹ. Iṣẹ́ tẹ́ ṣe láàárọ̀ lọ́sàn-án Ọlọ́run ò ní jó dalẹ́ dòfo. Iléeṣẹ́ yín ò ní jóná ọlálẹ́ yín ò ní rẹ̀yìn bí jáì Rasulullah. Àdùkẹ́ o ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan ọmọ Agboluaje ẹ̀yin lọ́mọ òjì lóru kan rírí kan dúdú ọ̀bẹ́rìrì lóòkùn òṣùpá létéńté wọ́n ní ògún ẹni ọwọ́ bàbá ńlá rẹ̀ bá tó ẹ pé kó lọ tún ṣe ẹ̀yin lọ́mọ olófin jàkẹ́tì olú ọmọ arógun bá wọn lọ ẹ̀yin gangan lọ́mọ múramúra tí ragbẹ̀rú lóòjọ́ ọmọ òrìṣà yìí tá ìdúró bọ tá ò gbọdọ̀ bẹ̀rẹ̀ bọ a ò ní ṣàìbọ ti díẹ̀ kúrò ọmọ òrìṣà ti gbeni bí orí òsì orí ẹni ní gbeni lọ́jọ́ gbogbo. Alhaja Ganiat Adebisi tímọ́tímọ́ Alhaja Ganiat Múradékẹ́ Fáwẹ̀mí àtìgbà àtàgbà yín Ọlọ́run ní jẹ́ ó dàrú ẹ ò ní fọlá pìtàn ìbátúlá ò ní dẹrù àrùká wàá dàgbà nínú àlàáfíà àti gbogbo ọmọ tẹ́ bí ẹ ò ní rí kú ọmọ iṣu ọmọ ajiná fún yín jẹ pẹ́pẹ́pẹ́ inshallah. Alhaja Ganiat Adebisi Aduke, many happy returns of the day ma, long life and prosperity. This greeting is from Wumiara Media Concept.